Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Ọpẹ́ fún Ọlọ́run ọba Allah. Adẹ̀kí gbogbo jẹmọ́ pé a kò jímọ̀ ti tèní. Ọlọ́run ọba àlekẹ́ ọlá jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láàyè pẹ̀lú àlàáfíà ara. Jẹmọ́ wọ́n kẹ́ jájọ gbọ́ fídíò mánu. Lógáwọn mi títí àárọ̀ yìí, Yorùbá ní àròkàn ní ìfẹ́kún àṣọ ọ̀dá. Pánsá òfúra, Yorùbá ní pánsá òfúra. Pánsá jáná, àjà òfúra, àjà jìn, bónlé ọba fúra, olè ní òkú lọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní àárọ̀ yìí, ní alẹ́ta yìí, mo pè ní àwọn ọmọ Marakz, àwọn alásínà àrífín sílẹ̀ fún Mudiru Marakz, Adam Abdullahi Ilorin, OON, ọjà àmà fún gbogbo ayé, Adaman láàyàtàwò. Lẹ́ẹ̀kan sí tọ́pìkì tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ni pé àwa ọmọ Marakz lásínà àrífín sílẹ̀ fún Mudiru Marakz, Adam Abdullahi Ilorin, Hafizahullah, ọjà àmà tí gbogbo ayé ná. Ṣé Adam ṣiṣẹ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá? Kò sí ibi tẹ́ẹ̀nì bá owó àti ipa ṣe Adam níbẹ̀. Àmọ́ àkíyèsí Yorùbá ní tójú bá balẹ̀ yóò rí mú. Gbogbo ọ̀rọ̀ àléébù, ọ̀rọ̀ burúkú téèyàn máa gbọ́ lọ́tọ̀ lósì tí ń wá látẹnu àwọn ọ̀tá Marakz, ọ̀tá Sheikh Adam, tí wọ́n fi ń wẹnu tí ọ̀dá sí Mudiru Marakz là. Àwa ọmọ Marakz púpọ̀ nú èèyàn Marakz púpọ̀ nú àwọn Marakz, pàápàá jùlọ àwọn míì tí wọ́n jẹ́ àgbàlagbà nú Marakz, ẹ̀yin lẹ ṣínà fọ́tà. Ni mo fi program tó àárọ̀ yìí ní àwọn ọmọ Marakz la ṣínà àrífín sílẹ̀ fún Mudiru Marakz, Adam Abdullahi Ilorin. Yorùbá ní ẹ̀là rọ̀rọ̀ bàbá láàkì yé ni. Pípọ̀ inú àwọn tí wọ́n ń pera wọn ní àgbàlagbà Marakz, àwọn ni wọ́n ṣínà àrífín kalẹ̀ táwọn ọ̀tá tí wọ́n fi ń rí ẹnu tí ọ̀dá ẹnu burúkú sọ̀rọ̀ nípa Mudiru Marakz. Kí n tó máa bọ́rọ̀ lọ ni mo fi kí Shehu Jakmal, ọkùnrin Ọlọ́run. Shehu Jakmal kankan ò ní ṣe aláwọn ẹni Ọlọ́run. Bàbá mi, bàbá alùbáríkà Abdulkadir onílé márùn-ún, mo kí wọn. Kìsà nìkan náà bẹ́ẹ̀ ọmọdé fún Marakz o, àwọn ọmọdé wọn kí tó mo rí tí wọ́n ṣe. Jàmáà àti gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tá àfáà ìfẹ́ sọ. Àfáà yìí Ọlọ́run ó ṣàlékún àlàáfíà fún yín, ìyẹn tẹ́ bá dì sáfù ẹ̀ ni o. Tẹ́ bá dì sáfù ẹ̀ Ọlọ́run dá yín lẹ́jọ́ tó bá yẹ. Torí pé ó ti sọ̀rọ̀ mi rí lọ́jọ́ kan tó sọ pé Adebisi Adu pé ó ń rí bàbá onílé márùn-ún fún, ó ń rí kinní kan fún. Èmi expect pé ó yẹ kó wá mi kàn tó kó béèrè nọ́mbà mi kó pè mí. Torí mò ń sọ ẹ látọjọ́ yẹn ni. But yẹn kọ́ ni mo bá wá rọ̀lẹ́. Ohun tí mo bá wá ni pé àwọn méjì tó ṣe dárúkọ yẹn gangan ni pọ́blẹ́mù tèmi. Tó bá fi pé ẹ̀yin ọmọ Marakz gan lẹ̀ ń ba Marakz jẹ́, alhamdulillah, àkíyèsí táwa ń pè yín sí nìyẹn. Bọ̀ gbogbo àti bá ti ń kùnà láti máa àdírẹ́sì ibi tó yẹ kẹ́ máa àdírẹ́sì, àwọn ọmọ pè yín sákèsí pé ibi ló yẹ kẹ́ àdírẹ́sì. Torí Yorùbá ní pé àtùpà olójú mẹ́rìndínlógún kì í rí náà rí di ààrẹ. Àwọn ń pè yín sójú ọ̀nà pé ẹ lọ báyìí, ibi ni kẹ́ ẹ wo, àwa là ń rí yín láti ta, àwa la mọ ibi tí ẹ̀rọ yín wà, àwa ló yẹ kẹ́ lísìn sí. Ọ̀wá bọ́ta ọ̀wá ń kí Jakmal tó yẹ pé òun gángan òun ló lórí mọ̀ dàrú number one alágbàkó ẹ̀dá number one Jakmal number one. Ó lè ti change sí o, ọmọ kí mi ò kí ń parọ́, ó lè ti máa change díẹ̀díẹ̀ o, kò mọ̀ pé àwọn èèyàn ti wá sọ̀rọ̀ lẹ́nu kó wa máa gbórí ara rẹ̀ sápamọ́ díẹ̀díẹ̀ ó possible. But tó máa ní number one alágbàkó Jakmal number one nínú àwọn sẹ́ẹ̀tì àwọn kéékèèké tẹ́yìn jọ jẹ́ sàwáwù mò ń sọ o. So wá lú àwọn àgbàlagbà tó tún fẹnu kàn yẹn, ẹni tó jẹ́ number one alágbàkó òun náà tún ní bàbá òun lè rẹpẹtẹ tuntun dàkọ̀. Wáyé tẹ́yìn máa ń rò tọrọ tẹ́ẹ̀lì lè sùn. Quran ní atamuruna nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala taqilun. Ìlera àwọn èèyàn náà wà dàbí tẹ́sọ̀ pé lágbájá ó ń ṣe kẹ́ báyìí, ẹ̀rí àwọn èèyàn nínú àwọn ṣùgbọ́n lágbájá ó ń ṣe kẹ́ báyìí, ẹ̀yin ó sì rírú àwọn èèyàn lára yín, ẹ máa praise wọn.
ẹ mọ̀ praise wọn lọ́nà wo ni Jaqmal fi ṣiṣẹ́ iṣẹ́ wo ló ṣe torí pé ó máa ń bú àwọn èèyàn ó mọ̀ pé àwọn èèyàn tó ń bú yẹn àwọn gan ló ń fa àrífín wá sí Marakz tálẹ́ bú bàbá rẹ̀ tí ó mọ̀ wòran wọn ni wọ́n bú ìyá rẹ̀ wọ́n bú bàbá rẹ̀ olọ́jọ́ kú rẹ̀ òpè ọjọ́ kú ẹ pé oúnjẹ ni instead kẹ́ mú wọn so kẹ́ bá wọn sọ lè tó ń jò tọrọ pé má bú àwọn èèyàn tó bá tẹ̀ fẹ́ ṣe dá wà lest I forget òpònú kan pè mí ó ní Alfa Daud nínú ara yín náà ni o ẹ̀yọ́ tẹ̀ kí n ṣe lecture kíní kan ibi táwọn èèyàn bá ti ń ṣe kíní lẹ́yìn máa ń gbé wá mo ní lecture àfa àwà kan wà àwọn lọ́ni page Islam desk kọ́lọ́mbà ní sí dáadáa fáfá yẹn lecture tán sí fún yín mélòó nú ẹ̀lẹ́múlò àwọn àfa wa tó ti ṣe lecture àfa Abdulhakeem Kutubi wọ́n ti ṣe lecture mélòó nú ẹ̀lẹ́múlò èmi ti study yín èmi ti mọ̀ pé ẹranko ló pọ̀ ọmọ yín wá sí òṣìṣẹ́ lára yín ẹ̀yin gangan ní the typical example of wèrè la fi ń wo wèrè wọ́n wá bọ́ sórí kínní ń pè sí Jaqmal ọ̀nà kí ni Jaqmal sí tó dáa rí láyé ẹ̀ sọ tó bá lóun ṣe wáàsí náà nínú wáàsí rẹ̀ ló sọ pé òun ti ka tírà kan ànábì ó fẹ̀yìntì àwọn kankan òun náà ti wá rí i pé ó yẹ kó ń fẹ̀yìntì àwọn àjẹ́ ó sì ń ṣàfitì ara rẹ̀ sọ́dọ̀ ṣe kádà láti ọdún tí láwọn èèyàn ń rí bàbá Mudirufin ìjọ òun ló ráwọn èèyàn kan ń rí bàbá Mudirufin yẹn kan sọ tí ò dá sí ṣe kádà kò pọ́síbù ṣé Mudiru ló pilẹ̀ Marakz ni ṣebí ṣe kádà mọ́ ni iṣẹ́ tí ṣe kádà mọ́ ti ṣe pé ni iṣẹ́ tó yẹ kẹ́ mú bàbá yẹn ọ̀rọ̀ ti rí bó ṣe ló ń fẹ́ rí ọlọ́run ti wà náà àkọọ́lẹ̀ ọlọ́run nígbà tẹ́ ẹ̀ ti ṣe mùsùlùmí mọ́ nìyẹn gan ò dáa ọ̀rọ̀ ti rí bó ṣe fẹ́ rí yẹn ẹ̀ẹ́dẹ̀ ọ̀rọ̀ amú bàbá yẹn àwọn kì í ṣe gbọ́ ọ̀rọ̀ wọn lẹ́ẹ̀mọ́ gbé síta ní táwọn sọ fún yín nìyẹn àwọn ọ̀rọ̀ wọn kan wà tó yẹ pé kò balance nítorí pé sáfẹ́ proof to the world wípé ìkẹ́kùn ṣe bàbá yẹn ẹ̀ wá ń subject wọn to bullying and subject wọn to harassment gbogbo àwọn tó support wọn lánàá tí wọ́n fẹ́ lè kú fún wọn lánàá what do they get at the end? Harassment, insult and intimidations. Táwọn yẹn bá ti tẹ̀lé yín báyìí tí ò bá ti lè èèyàn gbúdọ̀ ní different opinion lórí nǹkan ìjà kan tẹ́ bá gbé wá tẹ́lẹ̀ mi bá ti fojú bòmí ìwò pé akíní kò yẹ kó lọ báyìí olórí burúkú ni ó fẹ́ palẹ̀ Sheikh Adamu rẹ ni ó fẹ́ bà Marakz jẹ́ ni nílà káì lórí wà bọ́ta wà ń pèsè Jaqmal ọ̀dọ̀ oní Jaqmal fi ṣe dáadáa ẹni tó bú bàbá àwọn èèyàn tó ń lálé wọn ó mọ̀ kọ́ ọ̀dọ̀ bàbá tí ó ránṣẹ́ náà ní àwọn èèyàn fàbọ̀ sí padà ó mọ̀ ó yẹ kó mọ̀ náà bàtà àwọn èèyàn kì í sọ máa lè wà á bú bàbá mi wà wá lọ scot free kò sí bàbá ńlá bàbá ẹni tó lè bá mi dánwò ìbí òjù bí lọ tí bàbá tí wọ́n bá jẹ́ Sheikh Adamu bàbá ẹlòmíì náà jẹ́ nǹkan míì náà ó lè mọ́jẹ lọ́nà kéwù bàtẹ́ bá kọlu rìn lẹ́bà tó mọ̀ bá sọ fún yín ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí la fẹ́ gbọ́ irú èmi yìí ó mọ̀ ronú pé mo fẹ́ fọ́ Marakz kí mo fẹ́ fọ́ Marakz kí ni mo ní tí mo lè fi fọ́ Marakz ṣé mo ní mọ̀ tó tó bẹ́ẹ̀ ṣé mo ní agbára tó tó bẹ́ẹ̀ but òótọ́ ọ̀rọ̀ ààyè tí bàbá yẹn a kàn fẹ́ràn òdodo jù wọ́n lọ ni níta sọ fún yín nìyẹn ẹ wá bọ́ sórí kínní gbogbo yẹn a máa bèbí sórí pé ṣẹ́rí pé ẹ ti ń tẹ́ sórí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń dákẹ́ fún yín nísìnyí nobody is willing to stay away from you again tẹ́ bá ṣe ń gbé wá báyìí ẹ̀ ń gbà lódìdí ni ẹ lọ kọ́ṣàn ara yín àwọn ọmọ yín ìsọkúsọ tó ń sọ bàbá kan báyìí tó máa ń béèrè kó tiẹ̀ lọ́wọ́ bàbá Mudirufin yẹn Fadéwùmí àbí Gbadéwùmí ló náà ń jẹ ni gbogbo nǹkan tó ń sọ pátápátá ló wà lọ́wọ́ mi báyìí ẹni báyìí ló ń bá wí ní ọ̀rọ̀ mọ̀mẹ́ni tó ń bá wí gbogbo ọ̀rọ̀ tó ń sọ tó fi ń sọ̀kọ̀rọ̀ sí bàbá Mufti gbogbo ẹ wà lọ́wọ́ mi báyìí mo ń bọ̀ wá bá ẹ mo sọ fún yín ẹyọ kan náà yóò ní lọ láì gbèsè ìjọba ìmọ̀tọ́rọ̀ ayé náà ní ìmọ̀ráyè in the next 10 years ṣùgbọ́n ẹlẹ́ranko ní yín ni a máa treat yín bí ẹranko yẹn náà ká máa gbọ́ wọn ọ̀rọ̀ tí wọ́n sọ lọ. Mo ní mo kí Jaqmal mo sì kí wọ́n lè márùn-ún àwọn èèyàn pọ̀ ní Marakz tẹ́ bá wọ̀ tó ń lọ sí tẹ́ni tí ò ní láàárí tí ò jẹ́ nǹkankan
tí ń wẹnú sí mùdírù la púpọ̀ náà ẹ̀yin àgbààgbà Amẹ́ríkà tẹ dáalé àbòsí ẹ̀yin lẹ fà á pípọ̀ nínú yín lárúbáwá ní wábìlì àmsílà tàtàbí olùmọ̀sálà pípọ̀ nínú yín ẹ wà sílùú Ìwó tí mo wà yìí tẹ bá débẹ̀ àwọn tí ó pè yín nílùú Ìwó wọ́n jẹ́ àwọn ọ̀tá Amẹ́ríkà sí ni ó pè yín ẹ wá ní rọ̀rọ̀ kan tẹ́ sọ ń bẹ̀ bí kẹ́ máa sọ wípé mo fẹ́ràn sí Ádámà téèyàn bá láìka mi ẹ̀jẹ̀ ara mi Ádámà ni ó jáde ń bẹ̀ àmọ́ àbíkú ọba nǹkan jẹ́ lọ́tún ẹ̀bú mùdírù lọ́sì ẹ̀bú mùdírù ẹ̀yin pípọ̀ ní ẹ̀yà àgbà Amẹ́ríkà tẹ́ẹjọ́ ta ọlọ́wọ́ ta ṣe Ádámù lọ́pọ̀ ní ogun yìí. Afá yìí ṣètìrí bó wọ̀ ní kankan ṣe ẹnu orí nǹkan mú ẹnu orí gidi ni ó yẹ ká mójútó ẹ̀ torí pé alábòsí ni ẹ́ wọ́n náà fẹ́ gba sáà lọ́dọ̀ mùdírù wọ́n náà fẹ́ wà bí ipò tí jákèmá wà wọ́n náà fẹ́ wà láì ẹ̀tẹ́ ló máa bá bọ̀ ń bẹ̀. Ìwó ló wà nígbà tí bàbá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sáwọn aráàlú tó ń lálé àwọn bàbá wọn ibo ló wà ṣé àwọn tí wọ́n lálé àwọn bàbá wọn yẹn àwọn yóò dákẹ́ tán fẹnu jáṣẹ́ táwọn bàbá wọn ṣe bọ́ọ̀lẹ̀ yẹn àwọn yóò dákẹ́ wọn máa wò ná àbíṣe Ádámù ló bá wọn yẹn àbáwọn ò ní bàbá èèyàn wọ́nranwọ̀nran ní ẹ àfáì ní ìmúrúkọ ẹni omi ìbá dárúkọ ẹ èèyàn wọ́nranwọ̀nran yẹn rárá àdá ní ẹ ò lódodo lẹ́nu so wọ́n bá pè wọ́n táwọn àwọn aráàlú bá pè wọ́n èèyàn mélòó ló ń àtàkì bàbá Mudiru Marakz based on personality kò sí òun làwọn fi ń pè yín ṣàkíyèsí pé n tí bàbá máa ń sọ ní Monday ẹ má máa televise ẹ live mọ́ ẹ kọ́kọ́ rìkọ́ọ̀dù ẹ̀ àwọn ìjọba yẹ kẹ́ kọ́ọ̀tì kúrò ń bẹ̀ kọ́ọ̀tì ẹ̀ kúrò ń bẹ̀ torí pé ojú ti yín nìkan lẹ fi máa ń rí nǹkan bẹ̀ yẹn ẹ kì í fojú ẹ̀sìn wo nǹkan tọ́rọ̀ wọn bá takò ń tọ́ lọ́wọ́ àtàràbí sọ àwọn èèyàn ní jáde fún wọn náà kí ló ń sọ ọ̀rọ̀ pònú ló ń sọ lẹ́nu torí pé gbogbo nǹkan tí wọ́n ń sọ èèyàn kàn dédé bọ́ta yóò kàn sọ pé torí pé ìyá ńlá wa Aisha kò fọwọ́ rọ rí kú o ṣé o mọ̀ tún mọ̀ ọ̀rọ̀ yẹn ìyàwó àná Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń rán sí wa tọ́lọ̀ ń fẹsẹ̀ rán sí wa ṣé Mudiru ni ó gbé Islam ga ni àwọn kọ́ Ọlọ́run ti gbé Islam ga àwọn fẹ́ ga látara Islam nínú àwọn kí ló wá ń sọ kí ló ń sọ alábòsí ni ẹ èyí kàn dédé bọ́ta yàrá wa Aisha òfòrò rí kó Abubakar ó dẹ̀ ń bọ̀ díẹ̀ ẹ̀há kìí sára àwọn tí identity tí wọ́n wá jẹ́ ẹ̀há àti láwà níyẹn wọ́n mọ̀ wòran ìtumọ̀ tí wọ́n sọ tó bá fi lè condemn ẹ̀ pé láwà ní ìsára Islam ẹ̀há yá ìsára Islam lórúkọ ìsára Islam kí wá ní Islam ó mì pé èyí tí wọ́n ń sọ yẹn àwọn sùmùrà àwọn àgbàjì àwọn amúnigun tí wọ́n ń ká ẹ̀há tí wọ́n ń fi ràn gbọ́lẹ̀ tí wọ́n ń wé láwàní ìranù náà ń ṣe gbogbo tí wọ́n ṣàfẹ́fẹ́ ní bá gbogbo nǹkan jẹ́ ìtorí ẹ̀ mo máa ń bí léèrè ẹ̀yàn ọmọ Marakz yìí pé ká má ti wà ẹ̀ẹ̀fẹ́ kí lè kéwù kankan ẹ̀ẹ̀fẹ́ kó wù àfikásà àwọn dárúkọ Marakz ká má wá fẹ̀yìn nìkan lẹ́pẹ́ yìí nìkan kẹ́ jẹ́ mọ́dúrásà tó wà ní gbogbo Nàìjíríà ṣé ẹ̀ lè dá sẹ́yìn ṣe ṣé ẹ̀ lè dá gbòyàn kan kéwù ṣé kádàmù tó ní gbogbo nǹkan gan kọ́lọ́mbà ní ṣe dáadáa fún àbáyẹn kọ́lọ́mbà ní gbàbọ́ wọn kọ́lọ́mbà ṣàforíjì fún wọn kọ́lọ́mbà mójú kò níbi ẹ̀ṣẹ̀ wọn nígbà tí wọ́n wà láyé gan tán ló dárò láwọn lọ́wọ́ ilé kéwù pọ̀ rẹpẹtẹ wọn ìkẹ́ òdì kan lọ́wọ́ ojú ọ̀run tẹ̀yẹ fò láì farapa kan kí ló dé máa ṣe tiwọn lọ káwọn mí náà máa ṣe tiwọn why must you talk down on people why wọ́n á débi wọn ní àwọn Marakz dákẹ́ nígbà táwọn ti bò lódó sọ̀rọ̀ pé wọ́n trade àlùjànnà náà tí wọ́n fún orí burúkú tí wọ́n sọ jáde lẹ́nu yìí mo ń sọ ẹni o àjọ tó ti mo sọ fún ẹ you know I told you that if you come for me you are the victim if I come for you you are still the victim ọlọ́jáde ló ń mẹ́ṣẹ́ orúkọ mi pé èmi sọ̀rọ̀ sí bàbá onílé márùn ṣé tí onílé márùn ṣe ṣó dáa ni kí ló dé bọ́tà láti jọ yẹn kan apologize àbí ubandoma malami ubandoma kan sọ̀rọ̀ ẹ̀ láìda ká ń gbèrò kaburú ṣẹlẹ̀ sí kò ń ṣe mùsùlùmí ẹ̀yin èèyàn játijàti yìí a mọ̀ pé ẹ̀ ń lo Marakz
fún láti uplift ara yín láti upgrade ara yín mo náà fẹ́ máa lo social media fine kò sábúrú mẹ́ bọ̀ ṣé lọ́nà torí ẹ gbà pé tá a bá ń bínú síyàn a máa ń bínú pẹ̀lú làákàyè ni tá a bá ti fi làákàyè bínú sí nǹkan mọ́ a jẹ́ pé èṣù fẹ́ bà nǹkan yẹn jẹ́ nìyẹn torí ẹ̀ àárín dédé wà tàwa sọ̀rọ̀ kí ló ń ṣe jẹ́ kó rí ẹ pé tó bá fẹ́ jáde lọ́jọ́ mi kò mọ àwọn kẹ́ ẹ pera yín jọ ẹ ṣe meeting old student kẹ́ ẹ jọ ẹ mọ̀ jọ nǹkan tí bàbá bá fẹ́ wá sọ́ńtà ẹ ti gbèwò síra wọn ṣé kìí ṣe pé bàbá tó miss ẹ miss priority yín ẹ get it wrong in that place nítorí àṣẹ yín náà ni pé tí bàbá ò bá ti sọ̀rọ̀ mọ́ bí ṣé kìí ṣe pé wọ́n àgbàgbé Marakz báyìí wọ́n lè gbàgbé Marakz iṣẹ́ tí Sheikh Adamu ti tọ́lọ̀ ti parí látara Sheikh Adamu ni kò ṣe mùdírù ló jẹ́ káwọn èèyàn sí ẹ̀mọ́ Marakz ti wà látàrí alálùmọ́ wọn àti bí bàbá mùdírù gan tí bàbá Adamu ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wẹ́rẹ́wẹ́rẹ́ wọn àti bàbá wọn jẹ́ nǹkan náà ayé tí Marakz ti lò kí làwọn work ẹ fi àpọ́nlé fún ẹni tí ó bá deserve àpọ́nlé it's as simple as that kò ń ṣẹ̀yìn nìkan lẹ deserve àpọ́nlé ẹni tó bá ti wà worthy of your praise them. Málàmí Ubandoma wọ́n lè kéré lọ́jọ́ orí bọ̀ òun lọ́lọ́run fi ṣe Imam of Nigeria ẹ fún lápọ́nlé tiẹ̀ tẹ́ ẹ bá fẹ́ báyọ̀ ṣe ẹ má bá ṣe bàbá mufti òun lọ́lọ́run fi sípò mufti ẹ fún lápọ́nlé tiẹ̀ nítorí pé ẹ wá inherit enmity ẹ̀yin ẹ̀rí tiẹ̀ ẹ wà ẹni tí bàbá yín bá ti talk down on by automatically ó ti dọ̀ta gbogbo yín ẹ máa sọ̀rọ̀ burúkú sí ẹ máa pín kẹ́ ṣàjẹ́ ìjà wálẹ̀ àwọn èèyàn wá gọ̀ ojú ti là this is 2025 àwọn èèyàn ti wake up if you do anyhow you see anyhow ó ṣe rí mu sọ fún ẹ kò jẹ́ kó rí ẹ pé tó bá fẹ́ wá ta next time sórí Facebook fracas ó yí àwọn èèyàn kan àjọmọ social media lónìí tá a bá ń wò yín ràn kàn wò yín ràn tó bá jánu fracas wàá gbóhùn rẹ wàá bú sẹ́kún ó tó ọmọ sọ fún ẹ wọ́n bọ́bọ́ ní bá wí o tó bá já sínú Facebook fracas wàá gbóhùn rẹ báyìí wàá rẹ bú sẹ́kún idiot ni ẹ kò get out tó bá mọ nǹkan tó fẹ́ sọ.